all over the world still remain international. Gbogbo ẹ̀yin lovers mi tí ẹ ń wò mí, wherever you're watching me from, mo follow my bẹ́ẹ̀ tó bá ti rí fídíò yìí, please help me to share it for me, please. The reason why mo sọ pé máa fi ń bẹ̀ wá fún nǹkan kan ni pé ìgbà míì wà tó bá share wà tó bá padà wò ní padà máa disturb mi, máa bẹ̀ mí, wò ní padà máa bẹ̀ mí pé kí n bá ẹ máa wá ká síta, ó máa rí lórí page ẹ, wà á rí lórí page ẹ àwọn pastor ẹ àfáà ẹ tó ń bẹ̀rù pé ó máa rí lórí kíní àbí àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń bẹ̀rù pé ó máa rí lórí kíní, wọ́n copy ẹ̀, ẹlòmíì copy ẹ̀, ó ń save ẹ̀, ẹlòmíì kẹ̀ ń ṣe kíní ó share sórí wall ẹ̀, wọ́ọ̀kẹ̀ ó ń gọ́ra ẹ̀, yíká ó gọ́ra ọjọ́ tó bá nídìí ẹ̀ tó bá pè mí máa fojú ẹ̀ rí màá bo wàá rí èmi ò kúkú gbé kọ́ ẹ̀, àti pé bí àwọn gbé kọ́ ẹ̀ orí bí àwọn fẹ́ sọ pé kí n bá ẹ ṣe, bó sọ pé kí n bá ẹ ṣe mi ní ṣe, so do it yourself, that's it. Àdúrà gbàgbà ẹ má bèrè kí n ṣe gbéraga, mo fẹ́ kẹ́ ẹ máa ṣe ní fẹ́ sọ ẹ di ìbílẹ̀ lẹ́sìn ọjọ́ oníṣẹ́ ṣe olùmọ̀tò ẹ̀ ń kọ́ ẹ, mi ò gbowó one naira mi nígbà lọ́wọ́ ẹ, sáà ṣe lọ fún alára ẹ ṣe onímọ̀ sọ. So kí la máa lọ ṣe, ẹ jẹ́ ká lọ wá iṣẹ́ yìí ni ẹni tí ó kọ́ ẹ bá kéré àbí ó ti tóbi díẹ̀, ó lè fẹ́ kó tó tóbi sí lágbìyànjú iṣẹ́ yìí. Ẹ jẹ́ ká lọ wá abẹ́yẹ ọ̀gẹ̀dẹ̀, ká wá abẹ́yẹ ọ̀gẹ̀dẹ̀ ká gé ká mú sórí ọlọ, ká wá ewé abíwẹ́rẹ́ náà, ewé abíwẹ́rẹ́ ẹ rán àwọn elékúnlẹ́jà, àwọn tó léwọ́ ọmọ ẹ lè rán wọn, àbí kẹ́yìn fáláyín gbé owó fẹ́ fáláyín wá ẹ kó wọn sọ̀rọ̀ lọ, ẹ wá abẹ́yọ ewé esún ẹbí lọ́wọ́ àwọn elékúnlẹ́jà ọmọ abáyín abẹ́yọ ẹ̀, ẹ bá ti wá ẹ fún wọn lówó, ẹ má ṣàhun fara yín ẹ ń tẹ̀lé lò, ẹ má ṣàhun ìkọ́ ìlú mi àwọn ó ti balẹ̀ ayé ẹ̀jẹ̀, kò sówó tó mo lè fi 5 million 3 million 7 million mo fi ṣe nǹkan fara mi kò kàn mí, so wo láìfù ẹni láìfù yàtọ̀ sí tiẹ̀. So tẹ bá ti wá wá ẹ̀kọ́ lọ́rọ̀ ẹ lọ akúná, ẹ wá lọ́ mọ́ òrí, ẹ wá fi sí gbẹ́rẹ́ yíká, ẹ bá ti wá lọ́ mọ́ òrí, ẹ wá sí gbẹ́rẹ́ yípo orí oko yín round. A sọ pé Amẹ́ríkà fàjẹ́ lélẹ̀ wá fi sí gbẹ́rẹ́ sí round láàrin méjì, orí ẹ̀yìn wá fi ẹyọkan gbẹ́rẹ́ ẹyọkan, wá fi kíní yẹn pa orí yẹn pa, wá fi pa síbí ẹ̀kọ̀kan wọ́n máa fi pa ni wọ́n máa fi pa dàzọ̀ ó lè tán, èyí tó kù yẹn wọ́n máa fi pa lẹ́ẹ̀kọ̀kan ní ìpàtàdúrà wá sí kan fún mi, akọ̀rẹ́ pé baba ńlá Mr. Anaconda akọ̀rẹ́ pé ó ń tóbi sí ni, òbò tó dáa fún ọmọ kékeré láti from 20 to 50, èyí àgbàlagbà ẹ gbàgbé nípa ẹ̀ kò lè ṣe fún yín, ọmọ kékeré lè ṣe fún ẹ jọ̀ọ́ wherever you're watching me from, mo fi lọ́nà báyìí gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí pé kí ẹ fẹ́ consult, mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jọ̀ọ́ tẹ́ bá fẹ́ wá consult lẹ́dọ̀ mi, or you want to call me online to help you to consult, please and please di owó ẹ̀ mú mi consult ọ̀fẹ́ fún yàn, ẹ rí i pé mo pariwo sí because ẹ má sọ pé ó ní ìgbéraga, ẹ láìkan ọ̀fẹ́ ẹ̀yin ọmọ Yorùbá Ìgbò wọn ṣe irú ẹ̀ o, ìyá àwọn Haúsá tó ń pè mí Ìgbò tó ń pè mí wọn ṣe irú ẹ̀, ẹ̀yin lè ṣe irú ẹ̀, ẹ̀yin nìkan ní Yorùbá, ẹ̀yin ẹ̀dùnmí àpè láti abroad, àpè mi láti Amẹ́ríkà, láti London, láti kíní, a máa pè mí láti sọ pé kí n máa consult ọ̀fẹ́ fáwọn. Ẹ fẹ́ sọ iṣẹ́ mi di iṣẹ́ mọ́ mi lọ́wọ́ ni, ẹ má ṣe irú ẹ̀ o, so thank you very much, ó dàbọ̀.